àdúrà ṣeré ìrẹ́ bàbá ìrẹ́ màmá ìdààmú wo ló dé bọ̀ tó fi ń tojú bọ ibi tí ó yẹ kó o tojú bọ̀ lọ mọ́ dára ẹ láàmú ìyẹn tá a lè dúró tì tá a lè gbára lé ọlọ́run ti fi ta wá lọ́rẹ nínú Islam wàláhì ìbò tó fọ́ ọlọ́run abúra fọ́ wàláhì ìbò tó fọ́ ọlọ́run abúra fọ́ lẹ́ẹ̀kẹ́sí ọlọ́run ti fi ta wá lọ́rẹ nínú Islam ẹ̀gbọ́n tọ́lọ́run sọ ní Al-Qur'an ni ọlọ́run ní kúl ìdíwòlá àwọn ìdíwò rahman àyàmà tẹ́díwù fàlàwùl asmaul husna tí ìṣòro kan bá ta bá dojú kọ ìṣòro kan lélẹ́yìí tá a mẹ́ta lè sábà tá a mẹ́ta lè sádi tá a mẹ́ta lè pè tá a mẹ́ta lè fọ̀rọ̀ wa lọ òun náà ní ká máa pe ọlọ́run òun náà ní ká máa pọ̀ ọlọ́run ẹ má fọ ọlọ́run ṣeré mọ́ ẹ má fọ ọlọ́run lẹ̀ nígbà kọ̀ọ̀kan Al-Qur'an tó fún yín ọlọ́run sọ pé kú lẹ́yìn ìgbà tá a wá lọ sọ́dọ̀ ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́ ẹni òfò ẹni kàlákà ọlọ́run ní ìrẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé kul idewullah ọlọ́run lè mi ni ẹ máa pe ẹ fi gbó ọkọ mi ni ẹ fi pè mí ẹ fi Allah ẹ fi pè mí ẹ fi Ar-Rahman ẹ fi pè mí ẹ fi Ar-Rahim ẹ fi pè mí Al-Muliku ẹ fi pè mí Al-Qudus ẹ fi pè mí As-Salam ẹ fi pè mí Al-Mu'min ẹ fi pè mí Al-Mu'min ẹ fi pè mí Al-Jabbar ẹ fi pè mí Al-Qahhar ẹ fi pè mí Al-Mutakabbir ọlọ́run ni ẹ fi pè mí ọlọ́run ọba kúlí idewullah lórí gbọ́dọ̀ pé ọlọ́run dákun ṣàánú mi ìṣòro tí mo dojú kọ ìdákun là mí ń bẹ̀ wàláhì ọlọ́run mẹ́ wàláhì ọlọ́run mẹ́ ìdèwò rahman kẹ́wọ́n dákun ẹ̀ mọ́ pé ya rahman kẹ́ ẹ mú tẹ̀síwájú kẹ́ ẹ mọ́ pé ya rahman but ẹ ṣàdùbọ̀lá o lẹ́yìn ìbọ̀dẹ̀ bá ṣàdùbọ̀lá tán ẹ̀yìn náà fìlà ẹ mọ́ pé ya rahman pẹ̀lú ògo tọ́lọ́run wàláhì ó borí ìṣòro àmọ́ dára ẹ láàmú ọlọ́run ní fàlà tẹ́díwù làásìmá wòlé òsìlẹ̀ ọ̀ á sọ̀kọ́ tẹ́ wá fi pọ̀ lọ́run tó jẹ́ àwọn ọkọ̀ tó da tẹ́ tọ́lọ́run jẹ́ gángan kò sí èyí tẹ́ fi dojúkọ tẹ́ pé tí ò ní ṣe fún wàláì kò tí ì sí wàláì súnmọ́ bíi láìlẹ̀ ìlà wa ẹ gbọ́kànlá Al-Qur'an o kẹ́ẹ̀sì gbáralé tẹ́ bá ti gbọ́kànlá Al-Qur'an kẹ́ẹ̀sì gbáralé wàláì ìṣòro ṣe kéde o wàláì ó borí ìṣòro nítorí ìdílé yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáńláyé ìwọ náà máa sọ fún àwọn ọmọ ìyá rẹ pé Al-Qur'an ló ṣe é gbára lé o Ọlọ́run ló ṣe é gbára lé o gbogbo àwọn tí wọ́n ń ta pé èèyàn sí gbẹ́rẹ́ kan sórí èèyàn sí sápá èèyàn sí sẹ́yìn irọ́ ni wọ́n ń pa o wọ́n kàn fẹ́ gbowó wọ yín ni o wàláhì Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé wa man yatawakkal ala Allah fa huwa hasbuh Ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ti gbára lé mi Ọlọ́run báyìí fa huwa hasbuh Ọlọ́run kì í ṣe kí ni o ìdó tẹ níyẹn lórí ọmọ ni Ọlọ́run ó dúró tì lórí ọkọ ni Ọlọ́run ó dúró tì lórí aya ni Ọlọ́run ó dúró tì lórí iṣẹ́ ni Ọlọ́run ó dúró tì lórí àwọn mọ̀lẹ́bí Ọlọ́run ó dúró tì. fọwọ́ àṣìbù inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadra. ẹ jọ̀ọ́ mò ń fàsìkò yìí bẹ̀ yín Ọlọ́run ni ẹ gbára lé o ẹ má kiri àkáàkiri má o wàláhì àwọn tẹ̀ lọ́wọ́ àwọn kan gbowó wọn yín ṣeré ni wàláhì àwọn kan fi yín jẹ ni nítorí ìdí eléyìí gbogbo ọ̀nà pátá tẹ̀lé fi máa bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ́ fi borí ìṣòro èyí ni ẹgbẹ́ àgẹ́ àlọ́lẹ̀ ẹ máa ṣe wàláhì kò sẹ́ni tí yóò máa wà nínú ìṣòro tọ́lọ́wọ̀n ní í ṣe láàánú ẹni fún yín táwọn méjì kan láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàhábà kìláàmù ń lọ tọ́jú àwọn sàhábà rẹ̀ wọ́n á débi kan wọn gbà wọ́n lálejò wọ́n bẹ̀bẹ̀ wọn ní ọ̀rá wọ́n sá lọ sùn bì kan nígbà tí ilé ẹjọ́ lọ́wọ́ kó tó mọ́ àkéèké ta ọmọ ọba wọ́n ní ẹ dákun wọ́n sóògùn wàláhì oògùn ọ̀ràn wọ́n láwọn kan mọ̀ tí àwọn àlùmọ́gìrì kan mọ̀ tí wàá bì lánàá ẹ lọ bá wọn kẹ́ ẹ pè wọ́n nígbà tí wọ́n dọ̀dọ̀ wàláhì Suratul Fatiha wọ́n fi borí ìṣòro wọ́n dẹ̀ ka Suratul Fatiha méje síbi tí ọgbẹ́ yẹn tọ́wọ́ ń bẹ̀ wàláhì láti oró yẹn sì kò lára ọmọ náà oró àkekè ó kò lára ọmọ náà ìwọ náà borí ìṣòro rẹ látara Suratul Fatiha wàláhì láti sùúrà tó dáa ni Suratul Fatiha èyàn máa lò fún wòsàn Suratul Fatiha èyàn máa lò fún ṣìnà Suratul Fatiha èyàn máa lò fún oríire Suratul Fatiha èyàn máa lò fún àgbéga Suratul Fatiha èyàn máa lò fún sọlọ́wọ́n ọba ọ̀nà méjì lọ́wọ́ ti gbà sọ Suratul Fatiha kalẹ̀ ìkẹ́ nílùú Mẹ́kà ìkẹyìn nílùú Mẹ́dínà ìrẹ́ ọmọ ìyá mi tọ́wọ́ ti máa ń tọ́ máa wí máa ka Suratul Fatiha pẹ̀lú bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم